gbogbo àwa àdàbíyà àfa wa gbà bàbá wa yára ni. أدام الله حياته. àbá yára jogún kọ́ sọ̀rọ̀ kẹ́mà wá pé ẹ̀rí wọ́n ti ń da mímọ́ lẹ̀ látara gbogbo national mission àti ti kọjá lọ ni wọ́n ti jogún ẹ̀. الحمد لله. bàbá yára bá ti sọ̀rọ̀ báyìí ẹ̀ rí i pé no matter how cunning and ferocious you are, Ayara is not easy to defeat. الحمد لله. kò sí defeat torí yóò wò kó tó sọ báwọn àtàná ti jẹ̀ka ti ń wò kí wọ́n tó sọ. ìjòkó yìí wá dùn bá a fa àwọn ọba bẹ́ẹ̀ jòkó gbogbo pàtíkàlùkù ọba máa ta kọ́ máa ta. أكرمكم الله. ọlọ́run wọlé àwọn tó bí àfa Ayára ọmọ tá à ń kó àtàwọn tí tún bọ̀ wọ́n sì wọ́n ní kíláàsì bàmíjẹ́ fún dọ́kítọ̀. آمين. àti àfa wa gbà gbogbo àwa dàbí yà àfa Ayára púpọ̀. أدام الله حياته. imam Sàánú أدام الله حياته. àwọn tó wá ju bàbá wa làdí àgbà mo dé mo lọ kí wọn wọn wá jẹ ìjókòó tán dáadáa gbogbo wọn wá pọ̀ èmi wá fẹ́ pàdé wọn pé ọmọ kéwìlà wa wọn ní wàdúrà ìmú tájú dàda bìbí àwọn àfihàn lọ jókòó káwọn wá kí mi sí. أكرمكم الله. bàbá wa imam ẹ̀wọ̀n tó dẹ̀ ti ń bá bọ̀ kò sì yín gẹ kò sì ní yín gẹ tẹ́ fi lò náà. آمين. ọlọ́ àwọn tẹ tara wọn jáde. آمين. àti gbogbo imams tí wọ́n bẹ ń jòkó lẹ̀ gbogbo àwọn mọ́gàjì tí wọ́n bẹ ń jòkó. bàbá wa ilé oró bàbá wa ìmáàmù Aláràn àwọn ni wọ́n wá ń gba gbogbo kálukú wa lálejò ní ìlú ni. bàbá ìmáàmù Aláràn gbogbo gbàtẹ́ bá máa gbà àlejò oríire báyìí náà lẹ́ẹ̀ máa gbà. آمين. ọlá àwọn tó tẹnu lé ní àwọn tí bàbá wa ilé oró àgbà tọ́lọ́run ní kó sojú yín ẹ ṣe súnà gbogbo wọn tó jáde lára yín ẹ tún wá ń ṣe súnà tó jáde látara tó jáde lára yín ẹ tún wá ń ṣe súnà tó jáde látara tó jáde lára yín bẹ́ẹ̀ ti ń tó lọ́rùn látara pọ́lọ́ ní kẹ́mi ó gùn ètí ìwà gùn tó àmọ́ràn wọn ní jó gùn nígún ìyá. آمين. ẹ̀mí àlàáfíà yín yóò sì gùn jẹ̀mí tẹ́ lò láyé lọ. آمين. ọlá Qur'anul Azim. آمين. àti bàbá wa púpọ̀ ẹ kú àlejò wa. ó kọ́ àlùfáà àti kẹ́ńjòkó ó kí yín púpọ̀ pátápátá àbá wa púpọ̀ kiri oníyàn أدام الله حياته. àbó tí ń kàrà túnú ni àjọ kí wọ́n lọ́dún wá sí àgbáyé ni Yàásí mo sí ní ọ̀rẹ́ sáwákà òun náà mọ̀ bẹ́ẹ̀ mo sí ní ọ̀rẹ́ tó tóbo àmọ́ ọmọ kí ó jù mí lọ abẹ́rẹ́ lọ. الحمد لله. àdàbíyà ọlọ́run sọ oore kan fún yín gbogbo bí ẹ bá wà àdàbíyà wọ́n yẹ kí ẹ mọ̀ ṣe jàkí ní yòdò. أكرمكم الله. ọlọ́run sọ oore kọ́ àdàbíyà púpọ̀. àbá wa Al-Markazi tí wọ́n sọ̀rọ̀ kúrò wọ́n ti lọ rí ọlọ́run bá wa ṣe oore ẹ̀ fún wọn. آمين. ọlọ́run bá wa dúró tì wọ́n. آمين. ẹ̀yin àdàbíyà oore tọ́lọ́run ṣe fún yín ẹ̀ mọ́ látọ̀dọ̀ àfọ àgbà lóore ní ti pọ̀ ẹ fẹ́ràn ara yín púpọ̀. bàbá arábùdọ̀ tí ń jánẹ́sì fún àfọ àmúzàfà àfọ àgbà ni wa àfọ ńláńlá tọ́lọ̀ ń jájà alẹ̀ fún wa ó sì wá jánẹ́sì kò símbòmí kò símbòmí ẹ̀yin àdàbíyà lọ́lọ́run jogún ẹ̀ fún ẹ̀yin àdàbíyà ẹ̀yin lẹ̀ ní senior. أكرمكم الله. àdàbíyà ò ní senior látọ̀dọ̀ àwọn àfáà wa àgbà kò sí senior àfáà wa. ẹ̀kọ́ ara wa tá a máa ṣe wáàsí nípa táwọn bàbá wa lájẹ́ gbàgbé láyé tí wọ́n jókòó báyìí pé ṣe wáàsí àwa tún gírèdì ju àwọn tó ń ṣe wáàsí ní ìsìn lọ. nínú àwọn tó ṣe wáàsí tí bàbá ní Buhari ni kò ṣe tòní wọn wà nù wọn. أكرمكم الله. lójú bàbá láwọn tó ń ṣe ní ìsìn náà wáàsí ni wọ́n ń ṣe ó sì wà authentic àmọ́ tí wọ́n gírèdì ju tiwọn lọ. ọlọ́run tóbi ní ẹ̀ tọ́ba kan ní àdá tọ́ba
أكرمكم الله. ó ti gbé sọ́mà kankan jù kan lọ ó ti tó nù àmọ́ àfàgbà wa ní gbogbo bí ẹ bá ti pàdé ara yín láyé ẹ̀dùn mọ̀ ya. الحمد لله. ọmọ ìyá ni wá lọ́dọ̀ àfẹ́ ilé horo lónìí ẹ̀wọ̀n gbogbo wa ti kọlura wa àdàbíyà marikasi. ẹnu bí tá a ti jìyà wájú ọlọ́run gbogbo tí ń jẹ́ àfa àlàyé lónìí. òun ni pé a kàn fojú fẹ́ràn ara wa ni àfinú fẹ́ràn ara wa sálámà ò sì dùn asalaamu aleykum ṣe wàlá tọrọ mọ iná kọ wàlá irọ́ ni siyasa ni ọlọ́run kò béèrè ní alikiyama. ewúrẹ́ wa ní ẹ̀yin lé ilé horo ewúrẹ́ òkòkò ọ̀sọ́mọ ìyá àgùntàn ló ní ẹjọ́ excuse ìyá mi ò bí dúdú àwa dúdú náà ti kóra wa jọ àbá ń tẹ̀lé ra wa kí bàtà bára wa mú dúdú. يا رب زد لكمال الدين مرحمة في قبري إنه للخير ذو سبب. ẹ̀rọ yìí àbáwá gbà àbáwá yára nínú ẹ̀rọ yìí wọ́n pé lákàrà mi sọ̀nà ayára òsibítẹ́ ti pàdé wọn kẹ́ ẹ tó délẹ̀ kọ́dà àtàwọn ọmọ tí wọ́n kọ́ àbá ayára ó ti délẹ̀ kẹ́ ẹ tó délẹ̀ wọ́n jogún ẹ̀ ní látọ̀dọ̀ alájí àgbà ni. يا رب زد لكمال الدين مرحمة. ẹni ó sojú ó sì dàbí ẹni ó sẹ́yìn ẹni àdàbíyà ẹni ó sojú ó dàbí ẹni ó sẹ́yìn gbogbo àwa tá à ń pé nísìnyí níbi ìjòkó àlàájì àgbà tó fi kalẹ̀ tí bàbá fi kalẹ̀ pé ẹ máa jò ó báwo bá tún sí ma gbogbo àwa tá à ń pé ń bẹ̀ ń la sojú la sẹ́yìn kọ́lẹ̀ ẹni ó joyè tó joyè gbogbo ìlú tọ́ wá wò sà ọbẹ̀ kó mọ ọbẹ̀ ṣèyàwó ọbẹ̀ sílé ọbẹ̀ dúpẹ́ ọ̀wá rí èèyàn pè ọba àtẹnutọ́lá àfáà rẹ ó ní kọ̀ mọ́ kéwú ọba àtẹnutọ́lá àfáà rẹ ó ní yọ wọ̀ná ọba àtẹnutọ́lá àfáà rẹ ọlọ́lá àṣọ ọba aka gbogbo ẹ̀jọ́ òun lẹ wá gbé máìkì ní lọ́wọ́ pé kó tún wá ṣe ṣé mo yín wá dùnú olóyè ìlú ibẹ̀ bẹ́ẹ̀ ni eré ẹ̀ pé pẹ̀lú àfáà wa tó kún un àwọn tó kú ẹ̀yìn náà lójú yín ó ti kún yín. Níbọ̀ wọ́n ti tún kú yín lẹ́yìn yín. Wọ́n ti kú yín lójú yín nísìnyí. Alu ayé ni wọ́n máa gbé wò tiẹ̀ wá sáré pé kí n kẹ́kọ̀ọ́ àbùkù ọmọ kan àfa mi mọ́. Alu ayé ni wọ́n máa gbé wá ń gbé jẹ́ bá wísí wọn ẹ wísí wọn èmi ti lóye tí wọ́n jẹ yìí náà. O sì lójú ó ti ọ wọ́n ti ń ka àfa rẹ̀ kínní wọ́n ń ka àfa rẹ̀ kejì. Bàbá rẹ̀ nínú kéwú lójú ọ̀nà mímọ́ wọ́n sì ń láàlà ṣe wọn. Àwọn àlẹ́ wa pé wọ́n wá sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ ti ṣe nǹkan ẹ kú sẹ́. Ọlọ́run wò yín àwọn ẹ̀mí àwọn tó lọ fún náà sì ń wò yóò dáa fún yín. يا رب زد لكمال الدين مرحمة. ọdún eléhóró làwọ̀ yìí kò sí ta wá sí ìtàwé pé àwa dúpẹ́ àmọ́ ẹ̀yin àdàbíyà ẹni ọ̀rọ̀ bá ń tún àyè fọ̀rọ̀ lọ. ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ lọ. I'm hurting mo ṣe dúró yìí mo ń hurt. لا إله إلا الله. في قبري إنه للخير ذو سبب. bàbá alájà gbọ́ ló ń bá kẹ́ wọn bàbá yẹn dáa púpọ̀ wọ́n ní gbogbo àfáà tẹ bá pàdé ẹ̀ka àfáà yín nínú ẹ̀ka wà lájẹ̀ gbà nígbà tí ní gbogbo àfáà tẹ bá pàdé ẹ̀ka àfáà yín ni wọ́n ẹ kí wọn ẹ bẹ̀rẹ̀ kí wọn kọ́dà bàbá ní kọ́dà tí wọ́n bá dúró kí yín báyìí ẹ má jẹ́ ó dùn yín bàbá ní ẹ bá kúlẹ̀ fún báyìí tó kí yín tán bàbá ní ẹ dìde kò yí pé kí ẹ má dìde mọ́ ẹ wà níjọ́ wọn sọ ọ àwọn àti mo fún máìkì lọ́wọ́ báyìí ọkẹ́ ìṣúná báyìí ni mo ní wà láàyè mi ọ̀sàlẹ̀káwà ní èyí wọn bí ọba máa kí wọn bẹ́ẹ̀ máa kí wọn. èmi tó ọba gbogbo àmì kọ ọba rẹ̀ yìí sì rẹ̀ kọ ọba ìdílé bíi ti ń bọ̀ lùwọ́ náà lé gbé lọ́sẹ̀ báyìí láwọn rẹ̀ ọlọ́run ò bínú sí kò sí lẹ́sẹ̀. وما راني بعين نقص Bíjọ́ ọ̀dà wo mi mo ti prepare rẹ kalẹ̀. رأيت بالذي رآني. Àbá àdàmú ajẹ́bùnà bí. Ọba ní ojú rẹ wò mí, èyí tó bí wò mí wò lè mí ló sì wọ̀, máa dẹ́jú yẹn dáadáa. Ó máa ṣe àbáyọ ló ń bá ń ké bá ń jẹ. آمين. Wọ́n tẹ̀lé wọn àwọn kan wá kí mo ní ẹ̀rọ kan ẹ̀lẹ̀. Wọ́n wá jẹ́ àrídìí náà.
àbáyé wọ́n wá mú ìka mi wọ́n wá mú lọ wọ́n wá ń wọ́wọ́ ra báyìí gbogbo ẹni bá dé kí o wọ́n rẹ́rìn kí wọ́n ní kàṣá sẹ́kìrò àbáyá àwọn akéwìlẹ̀ ìwé nígbà tá à ń tí ì ṣe ìrìnàjò ọba yára àwọn aláwà lẹ́yìn àwọn ìwọ́n wà wájú bàbá lè gèrè ìfẹ́kùtà ẹlẹ́kùn nǹkankan gbogbo wọn ṣáájú bàbá aláṣẹ ìmọ̀ àtàfà ayárò wà lẹ́yìn lójú títì á ti tún wá dúró báyìí á ní lọ́gbọ̀n sẹ́ni kéwùlà fún alájà bàtà ló ń kọ́ wa nínú wa bàbá yàrá sí àmàdáhùn àtàkùn kéwù títì náà láti tún wá kó láti tún há yìí wọ́n ti ṣe gbogbo tó ọba ṣe lọ́gbà tí bàbá rẹ̀ tẹ̀ka sí láyé ni wọ́n gbà yìí. a ṣẹ̀rù ní àrà àgbàjì táyì fún mi àwọn ọmọ wa kù ṣe ẹ̀rọ abẹ́lé horo ni ó ní mo fẹ́ yàwó sí wọ́n á bímọ sí wọ́n ní ẹ máa bímọ mú ọ àbá àwọn ọmọ ẹbí yìí o ọ̀fẹ́ kí sàbí àlàjì àgbà ọ̀pọ̀ àfẹ́lé horo tó ọ̀fẹ́lé horo ló ń bẹ̀ ọlọ́run ló ń wọ́n fẹ́ kí sàbí àlàjì àgbà ọ̀pọ̀ mo wá fẹ́ kálí wúmà nẹ́fẹ̀ Muhammad ọ̀pọ̀. sallallahu alayhi wa sallam. ẹrù ilé àgbàjì la máa ṣe ọlọ́run wọlé alẹ́ ara àgbàjì tí bàbá wà gbogbo ń tọ́ba tara ń jáde afa Abubakar elehoro alubarika o mú wọn gbẹdẹgbẹdẹ. amiina. gbogbo yẹn afa àti ẹnbẹ ń jòkó yẹn yá tẹ n bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run máa ṣe fún yín. amiina. èyí tó ti dé fún kálukú wa ọlọ́run oníjọ́ bàjẹ́. amiin. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. àwọn tọkọ lóyún láyé ìyàwó wa ìyàwó dókítà elehoro ti lóyún tó sì sọ dáadáa. anabi adama alayhi salatu wassalam. yálà wa Hawa wọn bímọ. àmàlà wo lọmọ nígbà wa. huwa alladhi khalaqakum min nafsin wahida. ọlọ́run ní ẹ farabalẹ̀ ẹ gbọ́ bí ẹ ti ń bọ̀ èmi ọlọ́run. khalaqakum min nafsin wahida. gbogbo bẹ́ẹ̀ ti kún ayé tẹ̀ tún wá tẹ̀ ìtàn yìí tó ti bẹ́ẹ̀ ní tábẹ̀ ó dọ́ ti bá ní ká yọ ọmọ ìjà yìí mọ́ kó tó má sẹ́yìn tó tún wá mọ́ èmi mọ́ dá yìí látara ẹ̀mí kan ẹ̀mí kan oṣù. wa khalaqa minha. alákàkọ́ tún tẹ̀lé ma. wa ja'ala minha zawjaha liyaskuna ilayha. ọwọ́ mú ìyàwó ẹ̀ jáde láti fọ́ta àhá rẹ̀ ìyàwó tí ọ̀fẹ́ mo mú jáde láti fọ́ta àhá rẹ̀ ànábì adáwọn ọlọ́run lè bá a sí. ọ̀nà ìyàwó ẹ̀ fún ní jọ́ bí ọmọ wa yé ọkùnrin tó bá lọ́pọlọ tó bẹ́ẹ̀ ni òun ní bàbá ìyàwó rẹ̀ ó ṣe bí ọmọ rẹ̀ làákàyè rò ní ètò tiẹ̀ kò lè mọ̀ wàáwù tó bí wọ́n ti mọ̀ áwù inú fata òsì níbẹ̀ wọ́n ti dá ìyànlá wa Hawa gẹ́gẹ́ bí tá a bá wa gbà bàbá ọ̀nàdọ́ tó ń ṣàlàyé ayára wọ́n ń ké fún wa tafsiri níbẹ̀ wọ́n ti dá. wa ja'ala minha zawjaha liyaskuna ilayha. ó gbéyàwó fẹ́ òsì fẹ́ àwọn ń lọ tó wẹ́lì òsì máa ń kẹ́ nínú ilé inú kísìnì àwọn wa gbọ́ yé ní yàrá kejì kí ló dé bàtà kí olómi ẹ̀bà yìí lọ́dà sí ńlá ni kọ́dà yóò dà sí ọ léwu o tó yàwó ní òsì fẹ́. wọ́n wá bẹ́yàwó rẹ̀ mú láti fọ́ta àhàósí rẹ̀ wọ́n lè bàjọ́ máa gbé kọ́kàn rẹ̀ wọn balẹ̀ tó bá wọlé ya Zainab náà ọkàn rẹ̀ ó sì balẹ̀. falamma qada ash-shaha. ọlọ́run ni wọ́n bá lọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀ pẹ̀lú ara wọn. falamma tagashaha ẹ̀rí gasha nafsahu bi thawbihi gasha nafsahu bi thawbihi wọ́n yíra mọ́ra ọ̀dà bùyàwó ẹ̀ gasha nafsahu bi thawbihi ọ̀dà sọ rẹ̀ bóra ó fi lọ kiri kára rẹ̀ báwa náà ti rọ kiri kẹ́yìn ìyàwó wa bàbá ń kàkà ìdátúlì bàgàdà ní fún yín lọ́wọ́ nù. falamma tagashaha. Ànábì Ádámà ó bo ìyàwó rẹ̀ dàrú. hamalat hamlan. lọ wá bò dàrú tán bẹ́ẹ̀. hamalat hamlan khafifa.
ẹ̀rí. حملت حملا خفيفا فمرت به. حملت حملا خفيفا فمرت به. ẹ wá ń di pé ń wòrí nǹkan mi mọ́ oyún dénú a máa ń wòrí nǹkan mi mọ́ lọ́kọ̀ ṣáájú. oyún dé téèyàn lè sọ pé ó ti lóyún ọ̀fí ìfàlẹ̀ ẹ̀ńdọ̀jọ́ méjì ẹ̀ńdọ̀jọ́ mẹ́ta èkéré nǹkan mi mọ́ ẹ̀ńdọ̀jọ́ mẹ́rin èkéré nǹkan mi mọ́ ẹ̀ńdọ̀sẹ̀ mẹ́rin èkéré nǹkan mi mọ́ títí lọ bẹ́ẹ̀ ìwà ń dosù ẹ̀ńdọ̀sù àmọ́ فمرت به. ọjọ́ wa ń kọjá lọ gbogbo ẹ̀ńgírí ara wọn lọ bẹ́ẹ̀ níbi pé ó dosù kẹrin ó dosù karùn-ún ìgbèkí bẹ́ẹ̀. فلما أثقلت. Ibà wá di dùgbẹ̀ dùgbẹ̀ ojú ń wú ètè ń tóbi ẹsẹ̀ kò fẹ́ sí gbé mọ́ dáadáa fọlọ́mọ Áfíríkà látìnú ni ń kò di dùgbẹ̀. دعوة. bẹ́ẹ̀ ni ẹ bá wù ẹ́ tẹ̀lé ọ̀dà bí màmá ọ̀dà bí màmá ọ̀dà ọ̀dà bí wọ́n ti tó lóyún ẹ̀rọ ojú wọn ni gbogbo ẹ̀ ti kàndùkàndù ẹ bá ti gbé nínú ọ̀sẹ̀ báwọn nígbà gbogbo ẹ̀ wá di dùgbẹ̀ tí ń sì. دعوا الله ربهما. ṣé sádà pẹ̀lú jáde ní ọ̀rọ̀ jáde máa púpọ̀ ẹ bá wo Suratul A'raf. فلما أثقلت دعوا الله ربهما. níbo ni bọ́jú wá di pé oyún ṣe bọ́ọ̀lì da'wa Allah rabbahuma. àárín ilẹ̀ tí wàá máa wọ ọkọ̀ tíyàwó ẹ̀ bá lóyún tó ti wá yọ kàndò tó tún wá lọ jòkó bí wọ́n ti ń ta draft àbí bí wọ́n ti ń ta dúdò àbí bí wọ́n ti ń ta scrabble àbí bí wọ́n ti ń gbá snooker tàbí abóhùn náà fẹ́ òun ìyàwó rẹ̀ sì ní bọ́ọ̀lù yìí àwọn akọ́ kó mú tẹ̀sùn bá ní ọ̀rọ̀ ẹ̀ dákú fanú wa ìyàwó mi ni ó sì di gùdẹ́gùdẹ́ gbogbo ọkọ̀ tí ì bá ṣe bẹ́ẹ̀ lórí ìyàwó ẹ̀ táyà ò já kéjì kí wọ́n mọ̀ tí ó bí ọ̀rọ̀ sàánú mi jó bí nǹkan dáadáa wá jẹ́rù ọkọ bẹ́ẹ̀ anabi adamu nù falamma athqalat. فلما أثقلت دعوا الله ربهما. àbá wa gbà ó bá wa dàbí yà àbá náà sọ wọn jẹ náà yàrá ẹ̀rí da'wa Allah rabbahuma wọn wá ọkọ ń bẹ lọ́mù ìyàwó náà ń bẹ lọ́mù bá a bá wa dọ́kítọ̀ eléwòrán náà ti ń bẹ lọ́mù. لئن آتيتنا صالحا. wọ́n ní wọ́n lọ́wọ́ orin tó di sínú ara wa yìí tó di sínú ara ìyàwó mi ọba jóoru re tó sì sọ re tó bù wá lọ́mọ rẹ bí tá a bí tá a rójú ẹ̀ tójú pé tá a rọ́wọ́ ẹ̀ tọwọ́ pé tá a rẹ́sẹ̀ ẹ̀ tí gbogbo ẹ̀ pé àmì bí makalẹ̀ sábà yìí ẹkún ni wọ́n fi ń wọ ọmọ náà kí ló dé nígbà wọn wọ ọmọ pọ̀ lẹ́sẹ̀ méjèèjì. abẹ́lẹ̀ ooru ọkọ tẹ̀ ń dúró nínú bàbá kò yín níwẹ̀ bí kò sí dẹ́sẹ̀ ẹ̀ lè pa ẹ̀rọ ọlọ́mọ wà lára. لئن آتيتنا صالحا. wọ́n ní wọ́n lọ́wọ́ bàbá bù wá lọ́mọ gidi ọmọ rẹ̀ bàbá bù wá ní sáríwù ọmọ bí ọmọ gidi ẹlẹ́mí jẹ́ sáríwù ọmọ jágbájágbá ní ní jẹ́ sáríwù ọ̀yẹ́ tí wọ́n yí ọkọ̀ padà fún. àmọ́ náà wọ́n sọ ọjọ́ náà lọ́wọ́ àwọn ṣe bọ́ ọmọ rẹ̀ ní ọ̀yà ni gbogbo nǹkan ló mú tálá àdúgbò wọ́n ní ta ló kú láti ká mọ́sálásí ọlọ́run ni mo jà lólè náà ẹ̀ rẹ́ lórí ikú ọmọ. لئن آتيتنا صالحا. sọ́lọ́run lọ dáwọ́ nu mọ́sálásí tó kó báwa ń gbégbà náà ọlọ́run lọ jà lólè ó tún gbogbo láti ká okó máìkì ọlọ́run lọ ra máìkì sọ́lọ́run lọ ra síbẹ̀ ibà wà táǹtì náà nára. láyìn náà àtẹ̀yìntàn sọ́ọ̀lì hàn bọ́ ọba kún wa lọ́mọ rẹ bí. لنكون. ilé wòróró nínú nù. ìjókòó àfi ilé wòróró nù. àbá ìmáàmù sàánú ìjókòó yín lónìí nù ni. wípé wọ́n lọ́wọ́ àtúpẹ́ ó rúure ó sì sọ̀ọ́rẹ́ mi tàwọn yòókù náà. ẹlòmíì ń wúre kọ sọ́ọ́rẹ́ bàbá. agbẹ́rẹ́ mi lọ sí bítù. ọkọ ti kọ́kọ́ kó lọ sí bítù. ọgbà gbé mọ́tò àti kọ́kọ́rọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á gbé ẹ tún gbé mọ́tò wálé ni. ṣe mọ̀ pé ń gbé mọ́tò òkú ló bímọ náà wọ́n ní wọ́n á tó fún iná mi mọ̀ pé ń gbé mọ́tò ìyá kú ọmọ.
ó sì tún wá padà lọ́hùn. abẹ́rẹ́ o bàbá sì tẹ́lẹ̀ fún Ìlọrin nítorí ẹ̀sìn ọ̀dà àdúgbò ní àwọn ọmọ tí ń gbọ́ kí ní orin wọn máa ń gbọ́. lọ́kàn dúró ní bọ́lá fẹ́ kọjá wájú ní ọ̀pá lọ́ọ̀rọ̀ apá yọ̀yọ̀ ògbẹ́sẹ̀gbẹ́ kan ọba kọjá àwọn yín lóye tuntun ìbọn bẹ́ẹ̀ wọ́n wọ́n lólùfẹ́ táàjì ọ̀rọ̀ àjọjọ́ alẹ́ òjú wákàtí mara ó ní rí alábàárì lẹ́tùká. لئن آتيتنا صالحا. bàbá bù wá lérí ìrìn ọmọ bí ìta fáwọn eléhoro bàbá bù wá lọ́mọ gíríkì bí táwọn ńlẹ̀lẹ̀ darí pé gbogbo nǹkan ló pé ọkọ̀m̀plé ìta fún eléhoro yìí. لنكونن من الشاكرين. àbáwọ̀ bàbá ńlá ọdọ̀ gbogbo ẹ̀yìn àdàbíyà lanakunanna من الشاكرين. àwọn àmì tó dúpẹ́ fún Ọlọ́run àmọ̀ fẹ́ bí ẹ wá òfurani. onífàlámà àtàwọn sọ́ọ́lìyà. فلما آتاهما صالحا. àmì ìtọrọ bí abẹ́rẹ́ òrò bọ́lá ti gbàdúrà yìí Ọlọ́run nígbà tá a wá fún ọlọ́mọ dáadáa bí wọ́n gbogbo ẹ̀ ọ́ kọ̀m̀pìlìtì àní kétí ọmọ sí ń bẹ̀ wọ́n bí màmí etí méjèèjì ò sí ń bẹ̀ wọ́n bí màmí ojú mẹ́ta ló gbé wá sáyé. kílásímẹ́tì lèmi rẹ̀ ní Kánò àjọṣe dípílọ́mọ̀ ni Malam Tahir ojú mẹ́ta ló ní ọ̀kan ní ọ̀kan ní ọ̀kan ní. àwọn ọmọ kíláàsì èlé wò abẹ́mi burú nínú ìdáyé lẹ́yìn tó kúkú lónìí ká àkọ́rí kálá ọbẹ̀ bá mi jà mí ìná wà ní Tahir lẹ́yìn tó kúkú olójú mẹ́ta mo tó bẹ̀ kí èèyàn sọ bá mi ẹsẹ̀ nínú làdáni yìí lásán sọ bá ní àbá àdáni yìí lẹ́sẹ̀ kan èèyàn lè kúrò láyé jẹ́ àwọn fi ń pera wọn ni bàbá bẹ́ẹ̀ kí wọ́n ní bá ti ní Táírù wàláhì lókàtí sálàfà lókàtí yóò wá gbé báyìí à ń jáde lọ ojú mẹ́ta lónìí wọn ọ̀pá ìgbé kíni tí máa wá ń wò yín mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ wò yín báyìí tọ́wá ti fẹ́ wò yà yín mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó yí báyìí àwọn èèyàn lè wò ní bá ṣe bẹ́ẹ̀ fún yín ta ní òbí mi nta àfa wa ń ṣe lónìí nù ntí gbogbo àwa dàbí àwa pírísìn lónìí sí ilé ehoro lónìí sínú pé à ń lọ gbọmọ ẹ̀yà wa dúpẹ́ wọn rúre wọn sọ̀rọ̀ àṣẹ alamatu shukiril mari ìlànà hamdihi. alamatu shukiril mari ìlànà hamdihi. faman katamal ma'rufa minhum fama shakara. faman كتم المعروف منهم فما شكر. àmì tá a fi mọ̀ pé lágbájá ó mọ orí Ọlọ́run ọ̀dá Ọlọ́run ọba mà ó mọ orí tá a ṣe fún òun ní kí ni rí ìrìnlẹ̀ hamdi. òun ni kó kéde pé ẹ wá bá a dúpẹ́ ẹ wá fẹ́ ilé oru wọ́n wá kéde àbá yàrá àmọ̀rí ti yín o àbá Buhari àmọ̀rí ti yín o àbá Mustapha aládùn àmọ̀rí ti yín o gbogbo ẹni bàbá wa Sàánú bàbá wa kiri ẹlẹ́kùn àmọ̀rí ti yín ẹ wá bá wa dúpẹ́ ẹ wò gan. علامة شكر المرء إعلان حمده فمن كتم المعروف منهم فما شكر. àmì tàbí màgbélábájá ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ mà eré orí tó lọ́run ṣe mu òun ni ìlànà hamdi kó kéde kó announce pé ẹ wá bá mi dúpẹ́ mo fẹ́ sílé ẹ wá bá mi dúpẹ́ mo fẹ́ kó ma ẹ wá bá mi dúpẹ́ mo fẹ́ ṣèyàwó ẹ wá bá mi dúpẹ́ ọmọ mi ń lọ ilé ọkọ. فمن كتم المعروف منهم فما شكر. àmọ́ bẹ́ẹ̀ ni tẹ́ bá lè gbéra ilé da Ọlọ́run tẹ́ ẹ bá wá pàtì tẹ́ ẹ bá fi pamọ́ tẹ́ ẹ forí Ọlọ́run tẹ́ ẹ fi pọ́sọ́ tẹ́ ẹ dúpẹ́ fàmà ṣàkàrà tó ti pé nǹkan kí nǹkan lẹ wá gbé tẹ́ ẹ fi dúpẹ́ ẹ dúpẹ́ fọlọ́run o ẹ ń yọ̀ lù dókítà Eléwòrò wọn dúpẹ́ lónìí wọn dúpẹ́ fọlọ́run. látàǹsà. ó kù ṣẹ́jú márùn-ún tí mo fẹ́ lò nítorí àwọn bàbá tẹ̀lé fẹ́ gbó kọ́ ọmọ jáde ilé la sì wà mo kó rédíò ní pọ̀ ní. Al-ardu la tansa. ó gbẹ̀yìn àdàbí ìyá àti ẹ̀mẹ́ ìjòkó àti mọ̀rìkàsí àtúnláwà ní ilẹ̀ òní gbàgbé
جبال الساجدين gbogbo wá gbà àwọn èèyàn tí wọ́n fẹ́ rí kanlẹ̀ bọ́lọ̀ báyìí ilẹ̀ ò ní gbàgbé ẹ̀. والليل لا ينسى abáwẹ̀ ló ooru kò ní gbàgbé. أنين العابدين àwọn tí ń bẹ lóru wọn wá fi ooru sùn. àwọn akọlọ ya Allah ya Allah ya Allah ya Allah mímì wọn tí wọ́n mí nì. ooru ò ní gbàgbé ẹ̀. والخد لا ينسى òní parí kẹwàá báyìí òun náà ní gbàgbé. دموع التائبين àwọn tí wọ́n ń túbà fọlọ́hún wọn wá túbà kọjá pé alàlè fàánì lórí àwọn nìkan wọ́n ń dúpẹ́ ẹ̀yìn láti wọ ọkàn ní ti wá omi wa ń kọ́rọ́ ju wọn ń pọ́ títí sì ń sàn wá parí kẹ báyìí ẹ̀kẹ́ ni ò ní gbàgbé. كذلك المرأة gẹ́gẹ́ bẹ́ẹ̀ lóbìnrin. لا تنسى درا عند وديها obìnrin kò lè gbàgbé jọ wọ́n rọ̀bí lọ́wọ́ jọ wọ́n rọ̀bí ni ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan kìyàmà yóò bí ni kò ní bí ni ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ nǹkan ààyè ní òbí ni òkú ní òbí ni ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ìjọ òun fún ara rẹ̀ ó dìde lórí ìkúnlẹ̀ ni ọwọ́ Ọlọ́run lọ́wọ́ obìnrin ò lè gbàgbé jọ tó kúnlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá mọ Ọlọ́run yìí sípè lọ́mọ ìyá kan bẹ́ẹ̀ ládùúgbò wà lé kán ọlọ́mọ àtẹ̀lé mọ́ làbí àfúyà náà àgbàdìde wíńdò wọn ní ilé tiwa ní ilé kẹ́ńkù tiwọn tí wọ́n bá àwọn ọmọ rẹ̀ nulẹ̀ ẹ̀yọ́ mẹ́rẹ́rì rẹ̀ yìí ìjọ táwọn alájọba rẹ̀ kí wọ́n máa pẹ́ dé wá sí mọ́ tàbísírì bẹ́ẹ̀ ni kí ìdáná sì fà á ní nǹkan bí aago mẹ́rin àsùpá lọ́dọ̀ àfáà mi àdínkù láago mẹ́ta àbọ̀jọ́ mi mo lè wá sùn lọ ní tàbísírì bàbá lè di lọ́hùn ká máa bẹ́yìn kúrò lára sí àké buhari ètí ìdè àkéde mo dédé ní mo wọ́n dédé èmi náà dé wọ́n ṣàlùkù ní ìsìsì mo wá dé lápútàbà wọn ti béèrè mi mo ti wá ṣàlùkù kan wọn èmi àti kábíyèsí náà ni àwọn méjèèjì náà wọ́n jọ bú yàn ìbá ní kẹwọ́n ẹ wá ní láàrin èrò àwọn àgbẹ̀ wá jọ wá ní ẹyin kọdọrọ sí náà ìmọ̀ àwọn òkú náà jẹ́ kọdọrọ sí èdè náà sí ni ẹyin kọdọrọ sí náà èèmọ̀ ní kẹ́ ẹ máa déyìí ní kẹ́ ẹ máa gbogbo sí à sẹ́nu fi gbọ́ báwọn lọ bá wá fẹ́ sùn níwà ọlọ́mọ akẹ́yà mi máyì ẹ̀rọ ajagun mẹ́ta gidi gẹ̀ẹ́gì mi ọba ajagun mẹ́ta wá tó máa bọ́ àkàn aláàjì nínà mẹ́ta ti lo níwà owó ẹ̀wù oníwàásù ìlọ́ọ̀tò kan náà rẹ́mi ò tó sí à àwọn tí ń tó bẹ̀ ní sùn ni àmẹ́ni bàbá táyé tájà ń bẹ̀ ní sùn wáyé táwọn èèyàn gbé wọn máa ń jiyàn tó kọ káfí àfẹ́jọ́ tó táwọn bàbá wa ní wọn náà kò fẹ́ rí èdè ìdè ní wàá pa wọn lẹ́rìn. náà àjọ náà wọ́n bá yín sí àtẹ fi jókòó mi mo tó gbogbo sí àkóso tó yín tẹ́ fi jókòó mi bàbá wa ní ìwọ lọ́mọ àwọn olùdílé láyé rẹ̀. وفي جسد الإنسان أمياه ẹ̀rí omi kan bẹ lára ẹ̀dá. أمياه omi. منه اللعاب nínú àwọn omi tí ń bẹ lára wa mu inú ẹ̀ ní alọ́háàbù ìtọ́. والحرق oògùn والبول ìtọ̀ bítọ̀ ti tún burú tó di pé àmọ́ lọ tọ̀ dànù àmọ́ kan tún bẹ́ẹ̀ nù àbàbà wọ̀nyí wọ́n pè á kílẹ̀ ní í ṣe ìtọ̀ rẹ̀ àárọ̀ ọwọ́ gbè dáadáa kó kún mú ọba ti mú ní gbúgbẹ́ mọ́ èyí sì ní gbúgbẹ́ nǹkan náà. والدم àtòmí ojú imú omi àwọn omi tí ń bẹnu ara wọn bẹ̀rù wọn náà wá. والمني ọlọ́run wá dára kan mú omi ojú nì bẹ́ẹ̀ bá sọ fún bànújẹ́ bẹ́ẹ̀ bá tọ́ omi ojú bànújẹ́ wò báyìí ó gbòòrò ọlọ́run bá mú orí dé pé àrùn fúnra ẹ̀ àfa wọn ká gbé fún yín pé jíìpì wọn ká gbé fún yín ọmọ kéwòn yín ní láti làárọ̀ káfa bá wá jáde pé èmi ìran mi kan òkú mọ́tò èmi lọ ẹ̀rọ jẹ́mà kómi omi ìdùnnú nù ni tómi òun bá kárí báyìí ẹ̀yẹ tó lọ tọ́ o òun náà tó kóró èyí ṣe tí òjò dùn ẹ máa gbọ́ lẹ́nu bàbá wa yá. ولكن المني àmọ́ omi kan wá ń bẹ
يشير omi إلى kan bẹ́ẹ̀ أكرمك الله òun la tọ̀ àtọ̀ tí ń jáde lára kálukú wa tó ti pé bí n bá ń jáde àfa yẹn bá nà kan sí yẹn báyìí ó kè ẹ̀yìn àtọ́ká sọ̀tàn ẹ̀rọ àgbọ̀rọ̀ bàbá wọn náà ti mọ̀ àná rẹ̀ ni ẹ̀rọ àgbọ̀rọ̀ Yorùbá ní Muhammad صلى الله عليه وسلم. ọlọ́run pẹ̀lú ọlá omi ìrìn. ولكن المني يشير إلى سائل الخارج. yóò máa júwe bó lòun ṣe jáde ọ̀nà wo ló gbà jáde ẹlòmíì dá tiẹ̀ lẹ̀ nígbà tí ó dá lẹ̀ ẹni tí ọ̀tá rẹ̀ jáde wọ́n fọlá rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmíì dá tiẹ̀ lẹ̀ nígbà tí ó dá tiẹ̀ lẹ̀ ẹni tó tara omi ní jáde gbogbo àdúgbò máa ṣègbèrè ní ọlọ́wọ́ tiẹ̀ pa ọlọ́wọ́ pa wọ́n. ẹlòmíì dá tiẹ̀ lẹ̀ nígbà tí ó dá lẹ̀ ọlá rẹ̀ gbogbo àdúgbò fi mi. àwọn ọlọ́mọ ti pa alájí ní sí o ọlọ́mọ ti pa wọ́n o àwọn ọmọ ń jó orí ọgbọ àdúgbò wa yìí. náà وينشأ الأمر في بطن الأم. lọ́kẹ́lẹ́ ẹ̀rí ọmọ màá wá dàgbà fi bẹ̀tní nínú okùn ya rẹ̀ nínú wúùpù tó wà ní ọmọ dàgbà. بقدرة الله تعالى. pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run tí ò yẹ nìkan òun nìkan ló yẹ. لا يعلم أب ولا أم. bàbá ò lè mọ̀ ìyá ò lè mọ̀ èyí ṣe bó ní ti ṣe ń dàgbà. كيف صارت النطفة علقة. kò sólù ẹ̀ tó lè mọ̀ bó o là tọ̀ omi tó ti kọ́ dàbí góòmù bó o ló ṣe wá tó di ẹ̀jẹ̀ kí. ثم صارت علقة مضغة. láti jẹ́ ẹ̀jẹ̀ kí omi ní tó wá di kí ni mú dọ̀gà ó tó wá di déédéé rẹ̀ náà jẹ́ gbé mi. وصارت مضغة عظاما. ẹ dẹ́kun ẹ má bínú àfàwà lìsánùdà ọkàn mi ń bẹ lára ẹ pé àfàwà lìsánùdà mo sáré pé mo rí lìsánù ẹ má bínú sà ẹ dẹ́kun ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. àwa àwọn alájọsìn bàbá wa alájẹ àgbà àkàn wa mi ní ọ̀ṣáájú ni yàá sí mo lọ́dọ̀ àwọn alájẹ àgbà kó tó dé. وصارت مضغة عظاما. bá a ti gbà níyà yìí ẹni ó sí ní ọ̀mọ́dọ̀ àwọn alájẹ àgbà àbá yàrá ni ọ̀tán ẹni ó sí ní ọ̀mọ́dọ̀ àwọn alájẹ àgbà àbá yàrá náà jára sí kọ́ra mo lè sọ ayé àti àbá yàrá já kúròmù ohun bàbá wa ṣé wò ní ẹgbẹ́ àbá yàrá máa lò mo lè sọ ayé àti ẹja mo lè sọ inna fi khalqi ayé àkànní ẹran méjì. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب فبوي مقابل بجاه فيزواني الذين يذكرون الله bàbá nù kí àwọn gbẹ̀gbẹ̀ wọn ní bàbá yàrá ọjà bàbá yàrá bàbá sáré ọmọ bàbá yìí àwọn bàbá ohun kẹtẹ máa lò ní ẹ wàá lò máa ń pè é tiẹ̀ bẹ́ẹ̀ dàbá wa gbà ọlọ́run ní fi kankan sí. àmín àmín. àgbà fún yín wọn ni wọn tó wọn àgbà fún yín ẹ bá ti ṣáájú ẹ máa yí wa lẹ́yìn yín àsọ̀rí àfa àgbàlá tẹ̀lé mu àsọ̀rí àlàjì àgbàlá tẹ̀lé mu bẹ́ẹ̀ bá ń tẹ́ lọ wájú báyìí àbó sì máa tẹ̀lé yín ẹ máa rí wa lẹ́yìn yín dandan nìyẹn bó ti gbọdọ̀ rí mu kìí ṣe pé àbí kán bá rí mi a gbọdọ̀ fọ́lù àfa yàrá wọn àfa wa gbà kẹ́yìn ò ti jẹ́ nù pé. وصارت مضغة عظاما. àwa mú ẹran bá a sí ẹran nì. mo ké egun bọ̀ èmi ọlọ́run ta ní da lára mo wò pé kí n bá ní kẹrin ó wà láì sí egun ẹ̀ ní balance wọ́n wá ké egun bọ̀ lọ́wọ́ mo ké egun bọ̀ wọ́n wá fẹ́ràn èmi ọlọ́run kò fi rí bí ti egun inú ni ó wà bẹ́ẹ̀ bá rí egun ẹni yé ọ̀daràn egun ẹsẹ̀ rẹ̀ ló bá wọ́n ń tà yìí èmi ọlọ́run wá lọ fi egun síbi tọ́pa mọ́. ولا يعلم أحد كيف تطورها.
òbí ẹnìkan ìní ọlọ́run ní dátò ní dátò ni egun ọmọ ajé egun ẹran ọmọ ajé ẹran eyín ọmọ ajé eyín awọ ọmọ ajé awọ sàkí ọmọ ajé sọ̀tì ẹ̀dọ̀ ọmọ ajé tọ̀ egun kan ó síréèkì egun kan ó wọ́ ẹtí bí mo sì ṣe ni ó ní tí mo ti tòun ọlọ́kan ó síréèkì mo sì lọ́kàn ó wọ́ ètò èmi ọlọ́run ni. ويخرج الله كل أعدائها. mo ti wá gbomi mo rí kọ́ kọjá àṣẹjú mẹ́wàá àwọn tí ó sì sọ̀rọ̀ ó sì dúkùú lẹ̀ àwọn bàbá yìí wọ́n wá ti ju ọlọ́run máa la wọ́n kó kọ ọmọ jáde bí mo dé yìí afa dókítà ọmọbìnrin mo fẹ́ ná ọlọ́run jẹ́ olówó lérí. Àmín.